ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ máa wo Bísí Ológe show ẹ ṣáà rí. ọmọ oníjẹ kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú ìdúró Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú bàbá Ìjẹ̀bú relé ọmọ lọ́dọ̀ bàbá Ìjẹ̀bú relé ọmọ lọ́dọ̀ tí màmá wà fẹ́ ìyá tó relé ọkọ ọlọ́run bá wà kẹ́wọ̀n ó sì tún kẹ̀wọ̀n kí màmá wà fẹ́ àwọn Ìjẹ̀bú lọ́wọ́ ti ṣàgàyé yan wa ẹ ṣeun ẹbí kọmíṣánná bàbá akíntọ́wọ́lú kọmíṣánná dáadáa ojú dáadáa àwọn ọlọ́dẹ yìí fa ẹbí màmá wà fa ẹ ṣeun bàbá akáládùn ká bàbá mi kí bẹ̀rẹ̀ alájà ní mọ́ ọmọ òdòdó àdúrà káwọn ọlọ́dẹ wọn fa ọ̀fọ̀dún ní ìyá rere nájà ẹkú ẹgbẹ́ yẹn sí ẹ̀dá òní ẹ ṣeun àwọn ìgbà ìbú gbàgbọ́ àdùkẹ́ dẹ́ka Sulu wà ní ìgbà Sulu bàjá Sulu kẹ̀dẹ́ ní ọba onílòrí ní ẹ̀kọ́ mẹ́yẹ́ lọ́gbọ́ ẹ̀kọ́ mẹ́sọ̀lẹ̀ ògbọ́ ẹ̀ṣẹ́ mọ̀mọ́ òdòdó ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ yẹn sí ọmọ mẹ́sàgáyé ọwọ́ yìí dẹ̀ o ẹbí ìṣàgáyé ọwọ́ yìí dẹ̀ o ẹbí ìṣàgáyé ọwọ́ yìí dẹ̀ o òbí ti yẹ yín dẹ̀ o. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.